Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì, Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò, Owutu. Àti ọmọ olóògbé olórin àpàlà yìí ìyẹn Hajia Halima Queen Halima Àṣàbí ọmọ wúrà wọ́n ní bàbá sọmọ nìyí ẹ̀yin méjèèjì kí ni ìdí torí pé ẹ̀yin ò kí ń kọ àpàlà kí wá ní ọmọ yín tàbí wá mú ọmọ Àyìnlá ọmọ wúrà tẹsọdọ ọmọ. ọjọ́ tó wá sọ ìgbà tí mo padà sí the music Àyìnlá yẹn ni mo máa ń kọ. nígbà tẹ́ padà dé. gbọ̀ngbọ̀n Àyìnlá yẹn ni mo mú rí wọn díẹ̀. nígbà tí mo rí pé àwọn Abẹ́òkúta gbé ohun dìde fà mo padà bẹ́ẹ̀ ni mo padà séjì rẹ̀ èyí tí mo sọ yìí bíi 2013 mo wá padà sódìdí sónéjì rẹ̀ sákàrà àgbọ̀ngàn àwọn bàbá tó wá ń kọ́ orin lọ́dọ̀ àwọn bàbá wa nígbà tó yá ọmọ tiẹ̀ náà bẹ̀rẹ̀ inú mi wá dùn pé ok let me take my style iṣẹ́ oníṣẹ́ ni mò ń ṣìyàn àbí jẹ́ kí wọ́n ìyẹn àpàlà àtàrí sákàrà àti bàbá ò sí méjì rẹ̀ jẹ́ ìṣiṣẹ́ mi òun náà rẹ̀ ní sí wá sí orúkọ mi ló ń jẹ́ orúkọ mi ni bàbá wọn fi sọ̀rọ̀ torí bàbá wọn ọ̀rẹ́ bàbá mi so tí n bá wá dòde tábà tọ́jú máa ń invite mi sóde tó bá rí mi lẹ̀ lákàtí máa tọ́ orin lóde léde tó bá force mi alájẹ yìí lórí kàn ẹ̀ máa kọ́ máa fi wọ́n rẹ̀ mi ò rẹ̀ mórí dání o á ní mi ò mórí dání ha ọ̀bàrà òkè ṣé kí n kọ ìbá tí n bá mú wa tí n bá bẹ̀rẹ̀ àwọn ọgbọ́n máa sọ mọ́ mi bí alájẹ kan ṣé kí ni ìdẹ̀ tí so Àlímọ́ ọmọ dáadáa ni. ẹ sọ nínú ọ̀rọ̀ pé nígbà tẹ bẹ̀rẹ̀ sí àpàlà ni pé àwọn ọmọ Abẹ́òkúta ń gbà yẹn tí wọ́n gbógun ń gbà yẹn lọ. kì í ṣe ogun lẹ́ńdínà sorry yẹn àwọn ń pè lógun when you have challenge you need to move forward you find your solution to that challenge because ti declare stand law ni ẹni problem ṣe wá àbí for instance ẹ wo Òṣùpá Sáyidì gba challenge yẹn wá many people drop lẹ́yìn ẹ̀ nígbà tó dúró let me get my start at the end of the day ó máa ń take time káwọn èèyàn tó listen sí personal music but when they understand they will not leave you. ṣé ìdí tẹ́ fi wá wò pé torí pé òun ti ń kọ́ kẹsọ̀dọ̀ ọmọ ni. bẹ́ẹ̀ tí no kì í ṣe bẹ́ẹ̀ àwọn fúnra wọn ẹ mọ̀ èmi láìkí mi kọ́ ọmọdé mọ́ra because báwa náà ṣe bí tàlájì ni mò ń sọ lẹ́ẹ̀kan pé wọ́n ra mọ́tò fún alájì báyìí ṣe báyìí wọ́n ṣe báyìí ok kí ni káwa náà ṣe kọjú ògbó tó dé ká tó lè bí àgbáyé kí ni wọ́n fẹ́ fi sọ nípa wa tí n bá pè ń sìn ó máa pe dáàdì mi bàbá mi bólẹ̀ wà ṣé kí n yọjú ni ṣé kí n ẹ fẹ́ ṣe nǹkan kan sí mi ni I can call her now bẹ́ẹ̀ náà ni Wàsíù náà gbogbo wọn because mo ti wá ṣe music débi pé ok orí àgbàlá ń ṣe lóòótọ́ but let me get two people right ẹ má tí ìwòwò nu music yẹn let people understand what you are doing ẹ má bínú pé mo ń sọ òyìnbó. àwọn tó wò wá náà gbóyìnbó dáadáa. so now mo wá ti pè wọ́n pé ok ẹ jẹ́ ká máa ṣe get together títí tí mo ti pa ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ for now wọ́n ti enjoy nǹkan ní year before mo ṣe interview kan náà pẹ̀lú RMs mo wá sọ fún àwọn ní Fuji gbà mo rí pé hip hop yẹn ti ń fẹ́ tamper Fuji now ẹni tó gbọ́ mi yé lẹ́sẹ̀kẹsẹ̀ ó travel gbà bó ṣe ń dé báyìí ó reorganize àwọn ní Fuji ẹ rí i pé music Fuji ti yàtọ̀ sí from who because ẹni tó ń jẹ oúnjẹ àjẹtán tí ò lábẹ́lẹ̀ kù fọ́mọdé àjẹfáwo ló ń jẹ o are you understand ọlọ́mọ àjẹfáwo ọlọ́mọ aṣọ alánìkan jọpọ́n àdánìkan jẹ àdánìkan mú àdánìkan gbénú gbàlọ́ bí ẹranko ọlọ́mọ àjàṣà àdánìkan ṣe gbogbo ẹ ṣé mo wà pẹ̀lú. àwọn onífújì ní ẹgbẹ́ gẹ́gẹ́ bí onísákàrà jẹjẹ ní ẹgbẹ́ kan tó ní ṣe pẹ̀lú onísákàrà kan. ẹgbẹ́ kan comprise wa tó ń pè ní Pima now nígbà tó fẹ́ dá Mrs. Association lẹ̀ bàbá Yusuf Ọlátúnjí
ló mú Síkírù Àyìndé wọ̀ àìsíkò kó àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ ni bàbá wọ̀ sí ní ìjìnlẹ̀ tó ń kọ tí jẹ́ sákàrà làwọn náà ṣe àwọn sàká gbogbo nǹkan tẹ́ ń ṣe òòṣà tẹ́ ń sìn tójú ọmọ ọmọ bẹ́ẹ̀ ṣé kò ní parẹ́ bí? àfi ká fojú àwọn ọmọ kéékèèké mọ́ra ẹ ṣe báyìí èyí tí wọ́n ń ṣe báyìí ló máa ṣe báyìí ló máa ṣe títí kálukú àfidélẹ̀ lérí kọ́lọ́ ń ṣàánú tiwa náà a nígbàgbọ́ pé sákàrà ò lè. sákàrà ò lè kú lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n ní ká yọwọ́ ẹ̀yìn kúrò tá a sì yọwọ́ Rasheed tó oúnjẹ tó modernize sákàrà ti ẹ̀ ó tún fi kíní kọ́ bí hip hop ọ̀gbọ́n yẹn ló ń trend lórí íńtánẹ́ẹ̀tì dáadáa ní àsìkò yìí sákàrà ti ń kú ọgbọ́n lẹ́fẹ̀ẹ́ dá sí i. kò lè kú àti ń jí dìde báyìí sí láàárẹ̀ ní interview tá a máa ń ṣe okay if you check my music on audio mark na wàá rí sákàrà mi bẹ̀ tẹ bá lọ sí YouTube ẹ̀yin náà tẹ wá ṣe interview bẹ̀ ẹ̀ bá ń bẹ̀ àbí by the grace of God tó bá máa tó 7-8 months na ẹ̀ rí difference. ẹ ṣáwọn ọ̀dọ́ ìsẹ̀yìn ṣé wọ́n ń kọ́ṣẹ́ sákàrà ṣé wọ́n ń kọrin sákàrà tàbá yọ ọwọ́ bọ̀bọ̀ tó jọ̀dọ̀ Rashidi ṣé torí tá a bá ní ká wo agboolé Fuji ẹ máa rí àwọn ọ̀dọ́ lóríṣiríṣiríṣi tó wà mẹ́ ṣé bẹ́ẹ̀ náà lọ́wọ́ àní ti sákàrà. àwọn yẹn náà ti ń kọ́ sìn because ohun tó ń rò là ń gbé wá because kò ṣe pé ẹ̀dá gbòǹsìn ẹ bẹ̀rẹ̀ sí jó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ music tá à ń kọ yẹn ó máa fún yín ní inspiration gbà ijó lélẹ̀ tí ó dà mí láàmú mo máa ń kọ music pé kò gbà agbára o kò gbà wàhálà sákàrà náà kò gbà gidi rárá o kò láì ní oògùn sákàrà ajíṣe fínní. kí ni ìyàtọ̀ sákàrà àti Fuji torí tá a bá gbọ́ sákàrà dáadáa bíi pé àjọ Fuji náà ni. wọ́n fẹ́ jọra àwọn àìkúnnú àwọn kan nínú sákàrà náà ti yọ Fuji. fine ẹ wo ẹ ti gé ẹtẹ bẹ́ẹ̀ kò ṣe ní ìdáhùn ẹ ti sọ answer Brian because sákàrà ni ya music so now Alhaji Barrister ńgbà tó bẹ̀rẹ̀ orí sákàrà yìí ló ti bẹ̀rẹ̀ kó tó wá rí Fuji yìí láàrin ìgbà tó ń ṣiṣẹ́ tí ò dúró because àwọn fúnra wọn sọ pé ìgbà táwọn ń gbìyànjú kọ́nà lè dé sí àwọn ládé yìí kò sí ohun táwọn ò kọ kọ́nà tó wá fi hàn pé ok n tó sọ Fuji gangan àwọn èèyàn mọ wọn kàn máa ń parablate ni. ẹ nísìn báyìí nsìn ẹ ti dàgbà gbọ́ jẹ nìyí nínú sákàrà wọn dẹ̀ ní ẹ mọ̀ pé ojoojúmọ́ kọ́ lọ́dún bí Nàìjíríà rẹ̀ ṣe tún lọ yìí kí lẹ wá ṣe lẹ́yìn pé ẹ̀ ń jáde eré fún sákàrà iṣẹ́ míì wo ló wà tó jẹ́ pé side hustle. àwọn kan tẹ ní sẹ́kùn tó jẹ mọ́ sìn. àwa ti mọ̀ ẹ́ bíi 100 àbí 30 years ago ẹni tó bá jókòó Nàìjíríà because ìgbà tó ń dùn a ti mọ̀ pé ohun tó ń dùn yẹn ò lè pọ̀ títí o èmi máa ń sọ fún àwọn pé àkúmọ̀lá jẹ́ ń sáré kọ́lé kan sí jàre ọ̀rẹ́ mi àmọ̀lá jẹ́ ń sáré kọ́lé kan sí àmọ̀lá já sí ìṣiṣẹ́ yìí iṣẹ́ yìí àwọn tá à ń kọ́ ṣe máa gbaṣẹ́ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ̀ ṣe I remember a time mo ń ṣe ká gbé ẹ́ńjìnì ká kọ́ mú ìkọ̀lẹ́ntì akọ́sí Barrister kan tó ń kọ̀ yẹn màá mú ẹ́ńjìnì Subaru màá gbé sí Fedeco ní Fedeco fi padà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ táwọn èèyàn rí yẹn faragan tẹ́lẹ̀ yẹn. iṣẹ́ owó yín ni. lágbọ̀rọ̀ lọ́hùn káwa tó ṣe kọ́ àwọn Ghana káwọn èèyàn tó mọ̀ ok nígbà tá a ti rí pé Kútọ́nù tún ṣí àtúgbọ̀nà Kútọ́nù náà àtúbẹ̀rẹ̀ sí tàtòkùnbọ̀ ní price mọ́tò tuntun I started at Cotonou with 22,000 lọ́dún náà 22,000 yẹn mo fi ra mọ́tò 5 so now nígbà tá a tún kó máa ń gbé iṣẹ́ Cotonou yóò tún lọ mo tún jump sí industry mo rẹ̀ sí ṣe production mo ń ṣe zinc mo ń ṣe aluminium mo ń ṣe alusin tí mo ra machine ṣe gbogbo Ọlọ́run tún dé ládé náà tẹ́ ẹ bá ti lè ronú pé kò sẹ́ni tó mèní yárábì ló mọ̀ la. lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn iṣẹ́ orin sákàrà kí lẹ̀ ń mú ṣe lọ́wọ́lọ́wọ́ mo produce báyìí zinc kí náà ń pè ní zinc. páànù kan lé ẹ ń ṣe fúnra ara yín lágbára Ọlọ́run. ẹni fátúrì nìyẹn. ó jọ bẹ́ẹ̀ sá. àná olùtọ́jú àwọn èèyàn ni o wọ́n lè fẹ́ ẹja wọ́n ní sàn náà ní ajé ní mú ní pẹkọrọ o. bẹ́ẹ̀ ni. torí àwọn tó ń wò wá wọ́n lè àwọn tó máa wò wá. àwọn tó tiẹ̀ wà lókè òkun. wọ́n lè wò pé àwọn fẹ́ kàn sí tó bá kàn sí náà pé àtẹ̀fẹ́ kanlé mẹ́rin ẹ lè ta fún wa. ilé mẹ́rin ìyẹn ò kí so kọ́ǹsì ni. kọ́ǹsì ni. ẹ bá sọ pé tírélà mẹ́fà mẹ́jọ tó máa dé tó máa tò
ẹ ti pa Major orúkọ company ẹni Major Galvanizing Industry ẹ má ni mo ṣe advert. lónìí Ọ̀rẹ́ ilẹ̀ bèrè o. ìṣàlá. Major Galvanizing Industry. Majors Galvanizing Industry. Bẹ́ẹ̀ ló ní ìṣàtẹ́bá sọ pé àwọn ń gbó sí ọ̀gá Majors o. A ní kẹ́ wá sípò. Bẹ́ẹ̀ dẹ̀ dé Ìbàdàn yìí náà tẹ́ bá dé bẹ̀gbà. Ọ̀dọ̀ ọ̀gá ni mo ti bẹ̀rẹ̀ wá náà ọ̀gá Major. Àdìsàlàyé kí lẹ fẹ́? Bẹ́ẹ̀ dá tí still nísìnyí. Bẹ́ẹ̀. Aláàjì ní. Lágbára Ọlọ́run. Ẹ lo eyín Mẹ́kà. Ẹ̀yin ò ní àwọn ará yìí. Ọlọ́run ní ṣe wá lẹ́rú. 1981 mo ti lọ sí Mọ́kà ìgbàgbé mo ń gbọ́. Àwọn tó lo dámọ̀. Ṣé màá ṣàlejò ń lù mí? Àwọn tó wá lo dámọ̀. Àyòmọ̀ kan ló ṣe wọ́n. N tó ṣe ń ṣe fáàrí látijọ́. Tójú èèyàn bá là tó lè kàwé níwọ̀nba bí tiwa yìí. A mọ̀ pọ̀pọ̀lọpọ̀ omugọ̀ ló pọ̀ ń bẹ̀. Sorry ṣé ẹ bínú. Ẹ bá ń sọ public kan má bínú. Káwọn ará ìṣúná bínú, àwọn ará ìṣúná ṣe yín kan má bínú o. Ẹ jẹ́ àtẹ̀síwájú. Sákàrà yìí dùn gan o. No, à ń sọ̀rọ̀ nípa Major Galvanizing Industry. Exactly. So tá a bá fẹ́ tiẹ̀ gẹ́ ẹ mọ̀ pé àwọn olólùfẹ́ wa lè fẹ́ kan lé. Lóòótọ́ bá ní distributor. Àwọn onílé kan kọ́ máa yẹ ọ̀dọ̀ yín. Onílé kan. Ẹ máa fún ní customer. Ẹ mọ̀ pé àwọn olólùfẹ́ wa tó ń wò yín wọ́n lè rò káwọn fi èèyàn mímọ̀ ṣọ̀rọ̀ àbí kílẹ̀ ni mo wí. Yẹ̀sẹ̀ bá lẹ́ni tó fẹ́ invest tó fẹ́ distributor àbí ó fẹ́ ká expand bọ́n ṣe ń ra share let them come to me. Ẹ sọ bó ṣe lè kàn sí yín. Bẹ́ẹ̀ni. 081 31 07 5195. Ní báyìí nípa ká padà sí ibi orin kí wá ní plan tí ẹ ní fún music ní time báyìí ẹ padà sí orin yìí. Ohun láti jọ ń rí yìí mo fẹ́ kí Sákàrà yẹn padà kó máa dún kí sómi máa ta sásán káàkiri ayé that's what I want. Mo ò fẹ́ nífẹ̀ẹ́ pé olókìkí o no mo fẹ́ nǹkan táwọn èèyàn máa benefit lára ẹ̀ tó máa take dimension ẹ rí pé new dimension ni o kò gba gidi rárá o Sákàrà mi aláni kò gba kólé. À ń rí Fuji nífin pé àwọn onífújì tún ti ń sign àwọn èèyàn láti fi gbé ẹ̀wọ̀n pé báwọn ṣe lọ àwọn tún ti ń dàgbà wọ́n tún mú àwọn ọmọ kéékèèké tó ń gbé ní dìde ṣé ẹ̀yin náà nírú plan báyìí. Mo ti sọ tẹ́lẹ̀ pé I've organized a show to comprise Fuji juju hip hop yìí náà o kàn lè wá síbẹ̀ kó má deliver message mi. O gbọ́dọ̀ ní nǹkan tó ní kìíní nínú. You can't play music that I will not understand. Why I say that? Music tí o bá ti ní message tó ní value ṣá. Ọdún làwọn like láti máa jó. Ìlú lásán ló ń jó sí. Tó bá dé stage kan ẹ wo boy Mohbad yẹn kí ló pa àwọn èèyàn listen sí music message tó ń deliver wọn ò gbọ́ ohun ijó yẹn nìkan ló ń jó so everybody máa kàn advice wa ni pé kó máa listen sórin kó máa gbọ́ ẹni pé Saidi òun ni ó dàbí number 1 for now number 1 pẹ̀lú àṣọ náà kò tẹ̀ ní kò láyè tó wà ló máa tún ga jù bẹ́ẹ̀ lọ ìyẹn Saidi òtún wá ní mo sọ now ó ń deliver message irú ẹ̀ làwọn náà ń ṣe nígbà tó bá máa tóṣù mélòó ẹ rí i pé àwọn èèyàn tẹ̀lé èèyàn á change. tó túmọ̀ sí pé tó bá ní interest Sákàrà kó wá bá yín. kó wá kó fẹ́ kọrin kíkọ ni o fẹ́ kọ tá a bá kọ níṣẹ́ kò sórin tí ò ní lè kọ. Ẹyọ kan sínú tí mo fẹ́ gbé lómi ìbéèrè ní ìbéèrè kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ àtẹ̀lé nínú àwọn ọmọ yín tí wọ́n fẹ́ máa tọpasẹ̀ yín níṣẹ́. Kò ì ṣe ìjọ ìtò nǹkan Sákàrà bàtí mo lè tó ń kọ hip hop. Ó jẹ́ ọmọ bíbí inú yín ni o. Yes hot náà ń pè òun náà ń rìn lájà wọn bẹ̀rẹ̀ but ṣe mọ̀ nígbà míì ọmọ ìgbà pèlè wà bẹ́ẹ̀ kó ṣàṣọwọ́. Ẹ ṣe púpọ̀ sọ̀rọ̀. Orúkọ ẹ̀ka tó máa lẹ́bàá sọ ní fún ọba yín nìkan sí fún àwọn tó bá fẹ́ pè fún òdèrè ìkómọ ọjọ́ ìṣílé márèèjì ẹ fẹ́ ṣòye. ẹ pè fún ọba yín bẹ́ẹ̀ tàbá ìṣẹ́yìn wo ló ń bọ̀ lọ́nà táwọn olólùfẹ́ yín ká máa retí bẹ́ẹ̀ bá sọ fún ọba yín náà. 081 081 31 31 07 07 51 51 95 95 lẹ́ẹ̀kan sí 081 081 31 31 07 07 51 51 95. 95 ìṣẹ́yìn wo ló ń bọ̀ lọ́nà. Èyí tó ń bọ̀ lọ́nà ń sìn tó ṣe kínní. Mi ò fẹ́ Ọlọ́run mi ò fẹ́
mi ò fẹ́ ọlọ́run mi ò fẹ́ ó lè ní òṣì lọ́la mi ò fẹ́ ẹ tọrọ mi ò fẹ́ lọ́wọ́ mi ò fẹ́ mi ò fẹ́ ọlọ́run mi ò fẹ́ ó lè ní òṣì lọ́la mi ò fẹ́ mi ò fẹ́ ọlọ́run mi ò fẹ́ mi ò fẹ́ ẹlẹ́dàá mi ò fẹ́ mi ò fẹ́ fọ́rẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ fáyà mi ò fẹ́ mi ò fẹ́ fúnra mi ò fẹ́ ó lè ní òṣì lọ́la mi ò fẹ́. kí lẹ mọ wá pé àkọlé ẹ. mi ò fẹ́ ohun tí ò dáa ni mi ò fẹ́ mo ti kọ́ síbẹ̀ ó wà mí ẹ lọ sórí Audiomack. ó ti wà ń bẹ̀. pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ máa download ẹ kẹ́ bá mi follow mi kẹ́ share ẹ kẹ́ play ẹ kẹ́ bá mi. Audiomack ní àwọn èèyàn tó bá fẹ́ lọ download àwọn orin kí ni ọmọ tẹ̀. okay at King Wasiu Alani ọmọ arúgbó at King Wasiu Alani. I will open it for you now so you can see it. So ẹ lè bá mi share at King Wasiu Alani ọmọ arúgbó at King Dr. Wasiu Alani. I will send it to you. I will send the link. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ bàbá wa King Dr. Wasiu Alani ọmọ arúgbó náà ọba sakara káfàtà fún gbogbo àgbáláyé gbogbo orílẹ̀-èdè ẹnikẹ́ni tó bá kọ sakara ọba sakara òun ni àwa gbà lálejò gbogbo aláwa bí ilé kún fọ́nfọ́n níbí báyìí gbogbo ẹni tẹ́ bá fẹ́ darapọ̀ tẹ́ bá fẹ́ lọ dánlóòdù àwọn orin wọn ẹ jẹ́ kí sakara padà o sakara náà orin ni o ẹ jẹ́ kó padà ẹ lọ sórí Audiomack Boomplay YouTube ẹ lọ dánlóòdù oríṣiríṣi orin wọn ẹ tẹ King Dr. Wasiu Alani ọmọ àròwò náà kẹlọ download kẹ máa gbọ́ jẹ́ kí wọ́n àwọn ọmọ yín ẹ̀yin òbí tẹ́ bá rí pé ọmọ yín ó ń gbà lànà sakara ẹ má sọ pé orin ọyẹ́ àtijọ́ ni o legend lélẹ́yìí ọ̀gá àwọn sakara tó túmọ̀ sí wípé sakara kò ní parun ìyẹn ní orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ tí Elédùà tó dá sáyé àníríjù mọ́ ẹ̀yin tiwa ó dàbọ̀ ẹ fún ọ ní lágbèrè. ọmọ ojú ni mi ò bẹ ọba fẹsẹ̀ sọ̀rọ̀ mo ti gbọ́ ohun tó sọ ọ́ ajíṣẹ́fín ní ọmọ ojú ni mi Alani o ọmọ ojú ni mi bí wọn bá fẹsẹ̀ sọ̀rọ̀ mo ti gbọ́ ohun tó sọ ọ́ bí wọn bá fọwọ́ sọ̀rọ̀ pé mi yéèké bí wọn bá fojú sọ̀rọ̀ Àrẹ̀mú pé mi yéèké bójoojú lásán ló ṣẹ́ o àló ti yé mi jù kò bẹ́ẹ̀ lọ ó jẹ́ múlá lásán lóyún mo ló ti yé mi jù kò bẹ́ẹ̀ lọ ọmọ ojú ni mi Alani o. Thank you very much.